nígbà tẹ́sí wáyé lórí pé ọlọ́jọ́ méje nǹkan mi ní nǹkan tí mo mú ní Ìbàdàn mọ́ as a matter of fact àná ló yẹ kí n ti kúrò ní Ìbàdàn àwọn tí wọ́n bá mi wáṣẹ́ sílẹ̀ níbi tí mò ń lọ wọ́n máa fojú aláìsíríọ̀s aláìníkan ṣe wọ́n máa fi wò mí ní báyìí wọ́n máa fojú aláìníkan ṣe wò mí ní báyìí àwọn tó bá mi wáṣẹ́ níbi tí mò ń lọ wọ́n máa fojú aláìníkan ṣe wò mí ṣé yẹn ló dẹ̀ ṣe orí ọ̀rọ̀ mọ́tò rẹ̀ máa dá mi dúró nígbà tó yẹ kí n move on pẹ̀lú life mi ẹ máa tún máa fi ọ̀rọ̀ mọ́tò ẹ máa fi time down mo ń sọ sí gbogbo èèyàn gbọ́ kí gbogbo relevant authorities òde ẹ̀ máa gbọ́ máa gbé mọ́tò ìpò nù Ìbàdàn anybody bá dẹ̀ bá mi lórúkọ jẹ́ pé mo jí mọ́tò gbé tí anybody bá bá mi lórúkọ jẹ́ pé mo jí mọ́tò gbé máa bá ẹni ẹdẹ kẹ́kẹ́ bẹ́tẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ because mo ti fi ẹsẹ̀ ara mi báyìí mo ti fi rìn wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ gba mọ́tò yín kẹ́ ẹ bá mi kó owó mi tó wà lọ́wọ́ yín oníkálukú máa bẹ́ẹ̀ bó ẹ lọ ẹ̀ ń sọ fẹ́mi wípé nígbà tó ti jẹ́ pé mi ni mo default wípé owó tí mo san tẹ́lẹ̀ yẹn ó ti lọ nìyẹn ó ti lọ àṣà ò at the end of the day bó 7 days bí ó 7 days ọ̀dọ̀ ìjọba náà gbogbo owó ti padà kóra wa lọ ibẹ̀ láti padà lọ rò àfi tá a bá fẹ́ rúfin lókù ṣùgbọ́n tá a bá ti ní fẹ́ rúfin tó bá yẹ pé lójú ọ̀nà bí òfin ṣe làkalẹ̀ náà la fẹ́ tẹ̀lé ọ̀dọ̀ ìjọba náà ni everybody wa ti máa padà jọ lọ rò àtẹ̀mí o àti gàrántọ̀ onídùúró àtẹ̀yìn o tẹ́jẹ́ jílà o tẹ́ bá gbé owó kọ́wọ́ kan tí ò yẹ kẹ́ gbé tó bá lòdì sófin ọ̀dọ̀ ìjọba everybody wa ti máa padà lọ rò because mo lówó lọ́wọ́ yín kí n tó bá mo wá sọ yín wá jí mọ́tò gbé mo ní owó lọ́wọ́ yín o lè gbé mọ́tò yín wá lánàá pé kẹ́ ẹ kó owó mi fún mi kí n mọ bá tèmi lọ láyọ̀ àtàlàfíà. lórí ọ̀rọ̀ ọkọ̀ yìí Funny Thinker mà ti di àfọ́kù ìgò tó dúró tìkanra ó ti di àgékù ejò tó ń ṣòro báyìí o ohun tójú Funny Thinker rí ẹ wò ẹ máa tí ì gbọ́ nǹkan kan àní ẹ gbọ́ nǹkan kan ohun tójú ẹ rí lọ́dọ̀ dílà ṣẹ́mọ̀ kó sọ nínú fídíò tá a gbé lánàá ipò òun yóò dá ọkọ̀ padà òun yóò gba owó òun fẹ́ fi ìlú Ìbàdàn sílẹ̀ ó ti lọ láàárọ̀ yìí o fídíò tó fi lọ láàárọ̀ yìí ohun tójú ẹ̀ rí fídíò òun náà lẹ̀ ń wò yìí o ẹ wá lọ gbọ́ ohun tójú ẹ̀ rí lọ́dọ̀ dílà o àtòun àti gàrántọ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ dílà ẹ wò ó ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tí bàbá tí a fẹ́ jẹ́ kí bàbá ó gbọ́ bàbá náà kọ́ ni ó padà parí ẹ̀ ṣé ilé ẹjọ́ kọ́ ni yóò bá wọn dá sí báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ má dá nìkan gbọ́ torí àwọn tó ti wo fídíò yẹn lórí ìkànnì yìí lánàá ipò òun fẹ́ dá mọ́tò padà kóun sì gbowó òun kóun fi ìlú Ìbàdàn sílẹ̀ etí wọn tó gbà lọ jẹ́ kó gbábọ̀ ẹ bá mi share mo fi Ọlọ́run bẹ̀ wá ọwọ́ tẹ fi ń share lórúkọ Jésù ẹ ó fi gbé nǹkan rere ṣe nínú ọdún yìí o gbogbo tẹ bá dáwọ́ yẹn lé yóò yọrí sí rere ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi wọ wàhálà ẹ jẹ́ ká dìjọ wò ó ibi tí ọ̀rọ̀ Funny Thinker àti dílà ibi tó yọrí sí ohun tí dílà wá padà ṣe fún Funny Thinker nígbà tẹ bá wo fídíò yìí tán ṣé bó ṣe yẹ kó rí nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ á pàdé ní comment section ó yá lókè lọ́hùn. ẹ kú dédé àsìkò yẹn lára wa etí tó bá gbà lọ ó yẹ dandan kó gbà bọ̀ o mo lọ sí ọ̀dọ̀ dílà mi lánàá bọ̀ wọ́n yarí wọ́n làwọn ò fẹ́ rí mi àfi tí n bá mú gàrántọ̀ mi dání mo dẹ̀ pé gàrántọ̀ ó lóun ò sí nílé pòun lọ síbi kan òun láti dúró for like extra 5 hours kó tó di wípé gàrántọ̀ dé ká tó wá padà jọ lọ sọ́dọ̀ wọn nígbà tá a débẹ̀ èmi dúró lórí wípé kí wọ́n gba mọ́tò kí wọ́n kó owó tèmi fún mi ní tí mo dúró lé lórí nù pé kí wọ́n gba ẹ ṣáà mọ̀ pé tí mo sọ bí lánàá náà kó tó di pé bóyá mo lọ sọ́dọ̀ wọn pé kí wọ́n gba mọ́tò wọn kí wọ́n kó owó mi tí mo deposit sílẹ̀ kí wọ́n kó fún mi kó ní kálukú mọ̀ bá tiẹ̀ lọ because àná ló yẹ kí n ti kúrò n'Íbàdàn àná alánà ìlú yẹ kí n ti kúrò n'Íbàdàn ṣùgbọ́n gbogbo rọ̀bọ̀ rebe tí wọ́n ṣe lánàá tó di pé gàrántọ̀ sí ilé nǹkan kan yẹn òun ló dá mi dúró tí ó tún jẹ́ kí n sun Ìbàdàn ní alẹ́ àná so nígbà tí mo sọ fún wọn mo ní mi ní agbára bó ti ṣe ń lọ yìí mọ́ ẹ bá mi dínkù sí 200,000 ó ń gbé mi ṣépè mo ní ok ẹ jẹ́ kí n dá mọ́tò padà kẹ́ ẹ kó owó mi fún mi at the end of the day wọ́n padà sọ pé àwọn fún mi ní èwíìkì pé kémi ò fi lọ wá 1 million naira wá ká tó wá mọ ọ̀rọ̀ tá a bá fẹ́ jọ sọ pé tọ́rọ̀ bá tiẹ̀ látò sọ kémi lọ́kọ́ lọ wá 1 million naira wá within a week náà ibo mo ti fẹ́ rí 1 million naira láàrin ọjọ́ méje ibo ni mo ti fẹ́ rí 1 million naira within a week ẹ̀yin náà ẹ bá dá ẹ̀yin alára wa because mi ìmọ̀ nǹkan tó yẹ kó tún di wàhálà láàrin ọ̀rọ̀ báyìí sìn èmi tẹ́ ẹ sọ pé mọ́tò yín wà lọ́wọ́ mi mo ti gbé wá pé kẹ́ ẹ gba nǹkan yín kẹ́ ẹ bá mi kó owó mi tí ó wà lọ́wọ́ yín at least bí ẹ̀bì tí ò bá pé kú yóò sáfẹ̀yìn fẹ́ lẹ́yìn ok ẹ gbà kẹ́ bá mi kó owó mi tó wà lọ́wọ́ yín ẹ ń sọ pé ẹ̀yin fẹ́ mi ní èwíìkì yóò kọ́ lọ 1 million naira yín wá ná tábà tiẹ̀ jọ sọ̀rọ̀ tọ́rọ̀ bá tiẹ̀ tó máa padà látò sọ mi ìfẹ́ sọ̀rọ̀ kankan mọ́ because èmi ń kúrò n'Íbàdàn mo ti níṣẹ́ míì níbi tí mo ń lọ so mo ń kúrò n'Íbàdàn mi ìdẹ̀fẹ́ gbé mọ́tò yín dání kọ́ ẹ̀ gbé ńgbà tó lọ rẹ̀ bá lọ tán ẹ máa sọ pé ẹnìkan jí mọ́tò yín gbé ẹnìkan ṣe gbá ẹnìkan ṣàwọ̀ ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró báyìí sìn tó ti di wípé wọn gba mọ́tò yẹn lọ́wọ́ mi because wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn lánàá wípé èmi ń sọ pé mo fẹ́ gba owó tí mo deposit sílẹ̀ tẹ́lẹ̀ wípé ṣé mileage tèmi gbé mọ́tò kúrò lọ́dọ̀ àwọn òun ni mo ń dá padà tí mo sọ pé mo fẹ́ gba owó tí mo deposit sílẹ̀ àti wípé ó ń bẹ nínú àdéhùn àwọn tí àwọn máa ń ṣe hire purchase àbí kinní kan ló ń kà wípé téèyàn bá ti default wípé owó tó san sílẹ̀ tẹ́lẹ̀ yẹn ó ti lọ nìyẹn ẹ̀yin náà ẹ máa bá mi gbọ́ pé owó téèyàn bá ti san tẹ́lẹ̀ ó ti lọ nìyẹn ẹ̀yin náà ẹ máa bá mi gbọ́
ìgbà mélòó ni mo ti gbé mọ́tò kúrò lọ́dọ̀ yín? Ṣé mo kúrò ní Ìbàdàn látìgbà tí mo ti gbé mọ́tò kúrò lọ́dọ̀ yín ní ká bá sọ pé bóyá mileage ẹ̀ náà ni ó ti wá rìn jìnnà tó bẹ́ẹ̀ yẹn? Mi ò fi mọ́tò yín gbà nǹkan, mi fi ha nǹkan, igínigí tẹ gbé fún mi tuntun náà ló wà tí mo fi ń dá padà fún yín. Kẹ́ ẹ dẹ̀ kó owó tèmi tó wà lọ́wọ́ yín, kẹ́ ẹ kó fún mi. Ẹ̀ ń sọ fún mi pé ó wà nínú àdéhùn ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe ló ń kà wípé anybody tó bá ti default wípé owó tó ti san sílẹ̀ tẹ́lẹ̀ yẹn ó ti lọ nìyẹn. Wọ́n sọ lánàá mo kàn fetí padà báyìí bíi pé mi gbọ́ ni. By the end of the day wọ́n padà sọ wípé àwọn fún mi ní a week bí kí n lọ fi wá 1 million naira wá ní wá sàn yẹn ná pé tí ọ̀rọ̀ bá tiẹ̀ látúnsọ. Ìyẹn ni wípé wọ́n ti agree pé àwọn ṣetán àti bá mi dín owó yẹn kù bọ̀ kì í ṣe sí 200,000 tí mo propose o pé bóyá sí bí 500,000. Ní ìdẹ ní agbára 500,000 ní tí mo dúró lé lórí ni pé kẹ́ ẹ gba mọ́tò yín kẹ́ bá mi kó owó mi tí mo san sílẹ̀ tẹ́lẹ̀ kó ní kálukú ó sì mọ́ bá láìfù ẹ̀ lọ kó mọ̀ sí pé bóyá ẹnìkan kan ń gúnra wọn àbí pé bóyá pẹ́kẹ́ kan ń fìrù nà gbámọ́ nǹkan tẹ́mi dúró lé lórí nìyẹn. Ṣùgbọ́n nígbà tẹ́sí wá dó lórí pé ọlọ́jọ́ méje nǹkan mi ní nǹkan tí mo mú ní Ìbàdàn mọ́ àti máa fà àti àná ló yẹ kí n ti kúrò ní Ìbàdàn. Àwọn tí wọ́n bá mi wáṣẹ́ tí wọ́n bá mi wáṣẹ́ sílẹ̀ níbi tí mò ń lọ wọ́n máa fojú aláìsíríọ̀sì aláìníkan ṣe wọ́n máa fi wò mí ní báyìí. Wọ́n máa fojú aláìníkan ṣe wò mí ní báyìí. Àwọn tó bá mi wáṣẹ́ níbi tí mò ń lọ wọ́n máa fojú aláìníkan ṣe wò mí. Ṣé yẹn ló dẹ̀ ṣé orí ọ̀rọ̀ mọ́tò ló dẹ̀ máa dá mi dúró nígbà tó yẹ kí n move on pẹ̀lú life mi? Ẹ fẹ́ máa fi ọ̀rọ̀ mọ́tò ẹ fẹ́ máa fi time me down. Ẹ máa fi time down. Mo ń sọ sí gbogbo èèyàn gbọ́ kí gbogbo relevant authorities ó dẹ̀ máa gbọ́. Máa gbé mọ́tò ìpò nínú Ìbàdàn. Anybody bá dẹ̀ bà mí lórúkọ jẹ́ pé mo jí mọ́tò gbé. Tí anybody bá bà mí lórúkọ jẹ́ pé mo jí mọ́tò gbé, máa bá ẹni ẹdẹ kẹ́kẹ́ bẹ́tẹ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀ because mo ti fi ẹsẹ̀ ara mi báyìí mo ti fi rìn wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ gba mọ́tò yín, kẹ́ ẹ dẹ̀ bá mi kó owó mi tó wà lọ́wọ́ yín, kó ní kálukú máa bẹ́ èbó ẹ̀ lọ. Ẹ ń sọ fẹ́ mi wípé nígbà tó ti jẹ́ pé mi ni mo default wípé owó tí mo san tẹ́lẹ̀ yẹn ó ti lọ nìyẹn. Ó ti lo àṣà o. Ó ti lo àṣà o. Ibo lèmi àti ń jọ kọ́ sí nínú ìwé wípé tí ó bá ti wá ṣẹlẹ̀ pé bóyá mi ò rówó san pé ẹ máa forfeit àdúró owó yẹn lórí pé bóyá mo gbọ́kọ̀ láti pé bóyá ọkọ̀ yín tí mo gbé lọ láti pé bóyá mi ò gbé padà wá lódìdí kò há nǹkan kò gún nǹkan kò gbá nǹkan nígínigí tí mo gbé kó lọ́dọ̀ yín náà ni mò ń dá padà ẹ má mi sọ nonsense lẹ́nu. Dílà àgbọ́kọ̀ yín kò ń bàdàn o. Èmi ń travel mo sọ fún yín o. Mo sọ fún yín o. Port Harcourt wọ́n ti bá mi wáṣẹ́ sílẹ̀. Ọ̀rẹ́ mi tó ń gbé Port Harcourt ó ti bá mi wáṣẹ́ sílẹ̀ already tó yẹ pé ni mo fẹ́ lọ mọ́ ṣe gbogbo wàhálà olórí burúkú tẹ̀ ń ṣe lórí social media ó ti sú mi. Ó ti sú mi. Wọ́n ti bá mi wáṣẹ́ already tí mo fẹ́ lọ mọ́ ṣe kí n move on pẹ̀lú life mi kó ní kálukú mọ́ bá tiẹ̀ lọ. Òun lèmi bá wá lánàá. Pẹ̀pà tí mo tún wá rọ̀ yín tẹ́ tí wọ́n ń sọ nǹkan mi ajẹ́pẹ́ ẹ̀ tí ì ṣetán nìyẹn o. Ajẹ́pẹ́ ẹ̀ tí ì ṣetán ẹ̀ tí ì ready nìyẹn o. Mo ti ṣetán láti move on pẹ̀lú life tèmi. Ẹ bá mi kó owó mo ń bá yín sọ̀rọ̀ yìí. Owó yẹn ni mo gbọ́kànlé pé tí n bá ti drop mọ́tò lánàá báyìí máa gba owó mi tí ó wà lọ́wọ́ wọn owó tí mo san sílẹ̀ as advance payment máa gbà máa bá tèmi lọ láyọ̀ àtàlàfíà oníkálukú máa lọ oníkálukú máa bẹ́lẹ̀ yóò máa bẹ́ẹ̀ bó ẹ̀ lọ kò ní sí wàhálà pé bóyá ènìyàn kan bẹ ènìyàn kan lórúkọ jábẹ̀ ènìyàn kan sọ pé igbá kan àwo kankan mọ́ nígbà tó ti wá ṣẹlẹ̀ sí tẹ wá ń dúndùn pé owó tó wà lọ́wọ́ tèmi ẹ̀yin fẹ́ jẹ owó tèmi gún ẹ̀ dẹ̀ fẹ́ gba mọ́tò sọ́wọ́ bóná ti ń ṣerú ẹ̀ ẹ fẹ́ jẹ owó tèmi gbé ẹ fẹ́ gba mọ́tò sọ́wọ́ ẹ wá ń sọ fẹ́mi pé àti pé ntẹ́yìn bá tiẹ̀ síta ẹ ti tàná kémi ó lọ ọkọ̀ lọ wá 1 million naira wá láàrin ọjọ́ méje ẹ̀yin fẹ́mi ní èwíìkì kémi ó fi lọ wá 1 million naira wá tẹ́mi bá ti wá 1 million naira yẹn dé tán a lè wá sọ̀rọ̀ lórí bá a ṣe fẹ́ split payment yẹn pé ká restructure loan payment yẹn pé bóyá kí n mọ̀ sí 500,000 naira every month bàbá mi 500,000 kan tí mo fẹ́ mọ̀ san mọ́ mi 500,000 àti mo fẹ́ mọ̀ san mọ́ òótọ́ nǹkan kò sọkọ̀ yìí ọkọ̀ gidi ni but ó ti sú mi wàhálà tẹ́tẹ́ gbé lé mi láyà yẹn ti sú mi ẹ̀mí mi ò gbé mi ì ṣerú nǹkan báyìí rí nǹkan tí mo gbọ́rùn sí ó ti fẹ́ gé mi lọ́rùn ẹ̀mí mi ti fẹ́ bọ́ èyí tí mo gbọ́rùn sí ẹ̀mí mi ti fẹ́ bọ́ bẹ́yìn náà bímọ tó bá jẹ́ pé ọmọ yín ló lọ gbọ́rùn sí nǹkan tó lè gbẹ̀mí rẹ̀ ṣé ẹ advice ẹ̀ pé kó sì tún continue láti máa gbọ́rùn sí lọ ni ṣé ẹni yéé ti gbà mọ́ràn pé kó gbọ́rùn ẹ̀ kú kó sàṣàlà fẹ́mi ara rẹ̀ ni tó bá jẹ́ pé ọmọ tí ọmọ bíbí inú tí ló lọ gbọ́rùn sí nǹkan tó lè gbẹ̀mí rẹ̀ ṣé ẹ sì máa continue láti advice ẹ̀ pé kó sì continue láti gbé ọ̀nà ara rẹ̀ síbẹ̀ ṣé nǹkan tẹ́ máa sọ fún ni pé kó continue láti máa gbọ́rùn ara rẹ̀ síbẹ̀ tí kìíní ọ̀hún fi gbẹ̀mí ẹ̀ ṣé ẹni yéé ti gbà mọ́ràn pé kó gbọ́rùn ara rẹ̀ sá àbí ẹni tó bá sá fógun lónìí ṣé irú wọn kó ló máa ń padà ròyìn ogun lọ́la ni ṣé ẹni tó bá sá fógun lónìí tó gbẹ̀mí ara ẹ̀ sá fún ogun lónìí ṣé irú wọn kó ló máa ń padà ròyìn ogun lọ́la ni òkè kí n torí ló ń kà kí n para mi àbí láti ọtí mo ti gba mọ́tò yìí mi tí ì sinmi mọ́tò yóò fún mi problem ẹ̀yin tẹ́ gba mọ́tò ẹgbẹ́ mọ́tò fún mi náà lẹ́ fún mi ní wàhálà lójoojúmọ́ ọkàn mi ò balẹ̀ mi ò sinmi láti ọjọ́ tí mo ti gba mọ́tò yìí ṣé wọn kí n gba mọ́tò àwìn ni mo gba mọ́tò àwìn ni gbogbo nǹkan tèmi ló máa ń yàtọ̀ àwọn ẹgbẹ́ mi náà ń gbà wọ́n ń gbà oníkálukú ló mọ ibi tó ń fara pamọ́ sí ẹni tí ò jẹ gbèsè sí wò oúnjẹ sẹ́dẹ́ àwọn ẹgbẹ́ mi náà ń gba mọ́tò àwìn wọ́n ń gbà èmi náà dẹ́ni gòkè ẹjẹ́ ń ṣe bẹ́gbẹ́ ṣe ń ṣe at least èèyàn náà gbìyànjú nínú ayé ìrẹ́sì pé mi ìkówó kankan lẹ̀ oníyẹ tí mo kó wá sọ́dọ̀ yín tí mo fi ṣe advance payment oníyẹ tí mo kó wá sọ́dọ̀ yín tí mo fi ṣe advance payment ẹ̀yin náà lẹ́gbàá mi mọ̀ràn pé kí n mọ̀ràn Nigerian use tó ti mọ̀ràn Nigerian use èyàn àti mẹkáníìkì lè jọ dọ̀rẹ́ tó jẹ́ pé èyàn ó padà mú mẹkáníìkì kórìí kò sùn ní ẹ sọ pé òkè kí n ra tòkunbọ̀ mo lè sọ pé mi ìlówó tòkunbọ̀ lọ́wọ́ kò síbi tí mo ti fẹ́ rí irú owó yẹn ẹni kò sí wàhálà pẹ́ẹ́lẹ̀ ẹgbẹ́ máa ń ṣe ló ń ka kìnnìkan ó ní àwọn ló fi di pólú ayẹ tọrùn bọ̀ ló ń ka wọn la tọrùn bọ̀ ló di pé ilé ọgbà ọ̀nà ọgbà wa ń ṣe wí àràgbà yìí ló ń ka wọn la tọrùn bọ̀ yìí tí gbogbo kọ́ ti bàjẹ́ tán tó di pé tá a bá débi tá a dọ̀rùn ló ń ka wọn ń pariwo òkè nǹkan tẹ́ wulẹ̀ ní plan fún mi lélẹ́yìí àbí láti bà mí lórúkọ jẹ́ orúkọ gidi tí mo ti ń build bọ̀ láti ilẹ̀ tó jẹ́ pé tẹ̀yìn tẹ̀ yẹ ni gbogbo àwọn fáǹsì mi tá a bá rí aláfi máa ń kíra wa ó ti wá di pé tó bá rí mi sìn ẹ ti fẹ́ pa mí lórúkọ dà ẹ ti fẹ́ sọ mí lórúkọ tuntun ẹ ti fẹ́ yí orúkọ mi padà kúrò ní funny thinker ẹ ti fẹ́ sọ mí di lóńkà mo fẹ́ ra nǹkan ní òjé níjẹta ń bẹ̀ yẹn mo ti rà pé kí n wọnú mọ́tò padà mò ń gbọ́ tẹ́nìkan pariwo lóńkà ó lè lọ́dọ́kọ̀ ọlọ́kọ̀ padà ṣó yẹ kó rí bẹ́ẹ̀
so yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bí gbogbo wa ní ìṣòwò ogun bẹ́ẹ̀ jábá sọ lódò àṣàmọ̀ye tó wà náà la bímọ náà ṣe bí gbogbo wa la bímọ gbogbo aláwálé ayé tá a ṣòwò ọmọ ẹni tí ò yìí sì bímọ nínú wa ó máa padà bímọ so yẹ kó rí bẹ́ẹ̀ ta ló lè gbàdúrà pé kí wọ́n subject ọmọ òun sí irú rídíkù tí àwọn pípù yìí tí wọ́n subject mi sí ta ló lè gbàdúrà pé kí wọ́n máa fojú ọmọ òun rí àdúrà nǹkan tí àwọn pípù yìí ń fojú mi rí lórí kíni mo ṣe kíni mo fà kí là ń fà láàrin ara wa tó le tó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àgbàmọ́tò àwìn mo dẹ̀ sọ pé òkè mọ́tò àwìn tí mo gbà mi ò gbà mọ́ o mo fẹ́ dá mọ́tò yín padà fún yín ẹ̀yin náà ẹ dá owó mi tó wà lọ́wọ́ yín ẹ dá padà fún mi kó ní kálukú ọmọ bẹ́ẹ̀ bú ẹ lọ kó mọ̀ sí pé bóyá pẹ́kẹ́ kan fi ìrùnà gbá mọ́ kó mọ̀ sí pé bóyá à ń dàdúrà máa bí pé bóyá à ń fi ọ̀rọ̀ ló ń kàǹkàn àfi ń da social media láàmú kẹ́fíwìí tiẹ̀ sinmi kẹ́mi go tiẹ̀ láǹfààní àti fẹ̀dọ̀ lérí òróró kí n bá lé ayé ara mi lọ àtàná ló yẹ kí n ti kúrò nìbàdàn kò yẹ kí n di àárọ̀ yìí nínú ìbàdàn kò yẹ kí n di àárọ̀ yìí nínú ìbàdàn bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlànà tẹ́ ẹ̀gùn léyìí èmi máa gbé mọ́tò yín lọ o mo máa gbé mọ́tò yín lọ ọlọ́run kù sí owó mi wà lọ́wọ́ yín kì í ṣe pé bóyá kì í ṣe pé bóyá nìkan ló wá sísítọ̀ yín ló wá jí mọ́tò gbé kì nítorí nígbà tẹ́ bá mọ́ padà sọ pé fọ́nì ti ń ka jí mọ́tò gbé lẹ́ẹ̀mọ́ sọ ẹni tó bá bà mí lórúkọ jẹ́ máa bá dé kẹ́kẹ́ bẹ̀tẹ̀ o ẹni tó bá bà mí lórúkọ jẹ́ máa bá dé kẹ́kẹ́ bẹ̀tẹ̀ ẹni bá bà mí lórúkọ jẹ́ ọlọ́run bà lórúkọ jẹ́ o mi jí mọ́tò gbé o bọ̀ èmi láti kúrò ń bàdàn ó pẹ́ tán òní yìí mo ní láti kúrò ń bàdàn ó níbi tí mo ń lọ tẹ́lẹ̀ tí bá mi gẹ́ẹ̀tì iṣẹ́ síbẹ̀ tí mo fẹ́ lọ máa ṣe I want to move on with my life èyí tí ẹ fòró lé ayé mi yóò tó gẹ́ èyí tẹ́ ẹgbẹ́gbẹ́ mi ń dò lé mi láyà yìí yóò tó gẹ́ I want to move on with my life I want to move on with my life go and find work àwọn láti find work ń sìn kádébi tá ti lọ mọ́ ṣiṣẹ́ òun ló tún dogun dọdẹ tẹ́ fẹ́ kó owó tá a kó fún yín lẹ̀ kágbọ́mọ́tò yín fún yín ká máa bá ti wà láyọ̀ àtàlàáfíà nílẹ̀ fẹ́ ṣe mọ́ ń sìn kágbọ́mọ́tò yín fún yín ká máa bá ti wà láyọ̀ àtàlàáfíà òun ló kù tẹ́ fẹ́ ṣe ń sìn ṣé orí tẹ́ fẹ́ dúró lé o ní pé kí n lọ 1 million naira láàrin ọjọ́ méje kí n wá continue láti mọ̀ 500,000 every month bàbá mi lè san àti pé ọjọ́ méje gan ò lè pẹ́ bá mi ń bàdàn ó pẹ́ tẹ́ gbogbo eléyìí tó kù tí mò ń lò nínú ìbàdàn báyìí extra time ni gbogbo èyí tó kù tí mò ń lò nínú ìbàdàn báyìí extra time ni so kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ní tẹ́mi máa sọ ń sìn ní pé mo máa ní láti ọkọ̀ lọ rìpọ́ọ̀tù ní station bọ́rọ̀ ṣe jẹ́ máa láti ọkọ̀ lọ rìpọ́ọ̀tù ní station bọ́rọ̀ ṣe jẹ́ kí n dẹ̀ jẹ́ kí àwọn relevant authorities kí wọ́n mọ̀ torí ó ń déwájú ó ń dẹjọ́ tó bá ti dẹ́yìn aṣọ nìyí dà kó má sí pé bóyá àdéhùn ọ̀dẹ̀ wọ́n sọ pé bóyá nìkan jí mọ́tò gbé ẹni tó bá bà mí lórúkọ jẹ́ máa bá dé kẹ́kẹ́ bẹ́tẹ́ o ẹni tó bá bà mí lórúkọ jẹ́ ọlọ́run bà lórúkọ jẹ́ o àfi tí ò bá bímọ lókù o even bí ò sì bímọ gan ó kọ tí ẹ̀gbọ́n ó bàjẹ́ láyé wọn mọ̀ gbọ́ lọ́rùn ẹni tó bá bà mí lórúkọ jẹ́ because mi kì í ṣọlẹ̀ jẹ́jẹ́ mi ni mo máa ń lọ látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi jẹ́jẹ́ mi ni mo máa ń ṣe lé ayé mi jẹ́jẹ́ mi ni mo máa ń ṣe lé ayé mi jẹ́jẹ́ mi ò kì í kọlù yàn kéèyàn mọ́ kọlù mi kéèyàn máa bà mí lórúkọ jẹ́ wọn ká ló máa bá tiẹ̀ lọ mọ́tò yín ni mo gbé wá fún yín tí mo náwó ẹ̀ fún yín mo náwó mọ́tò yín fún yín mọ́tò yín rè kíre ìwé arúmọjẹ tẹ́ ẹ kó fún àjọ tá a wá ìwé arúmọjẹ ọ̀hún rè ẹ gbàgbé yín kí n mọ́ bá tèmi lọ kẹ́dẹ̀ kówó mi fún mi òun ló di pé ẹ tún padà bá mi rojọ́ igbálódogóje èrò ọ̀wájà gbogbo àwọn ọ̀rọ̀ mi rábà tó yẹ kẹ́ ẹ lọ sọ lálábà tẹ́ ń bá mi sọ lánàá yẹn bàbá dílà kò tẹ́ èmi lọ́rùn o àkọ́kọ́ náà ibi tẹ́ ẹ ti gbé gbági òní pé ọjọ́ méjì ò lè pé bẹ́ẹ̀ mi nínú Ìbàdàn bíbá yìí kò sí tí mo fẹ́ máa mú kò sí nǹkan tí mo fẹ́ máa mú kò sí tí mo fẹ́ máa ṣe ẹni tí mo scott lọ́dọ̀ ẹ̀gán ti ń fún mi latitude so kò sí tí mo fẹ́ máa ṣe nínú Ìbàdàn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì tó wà ń bẹ ni pé àwọn tó bá mi wáṣẹ́ gbọ́n mọ̀ fojú ẹni tí ó serious wò mí 7 days ago ni wọ́n ti bá mi get iṣẹ́ ti click already tó yẹ kí n ti lọ resume ní Rivers State 7 days ago ni wọ́n ti bá mi get iṣẹ́ tó yẹ kí n ti lọ resume ní Rivers State tó yẹ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí sìn so ẹ̀yin ni wọ́n tún fẹ́ lò láti fi dá mi dúró àbí ọtí ò tá àlejò ọlọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ láàrin èmi àti yín o bàbá dílà ọtí ọ̀tán àlejò ọlọ́ ni ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ láàrin èmi àti because ó mọ̀ wípé lẹ́yìn ìgbà pé bóyá mo ti gbé mọ́tò wá pé kẹ́ ẹ gba mọ́tò yín kẹ́ ẹ gba kọ́kọ́rọ́ yín kẹ́ ẹ gbàwé arúmọjẹ yín kó ń kálukọ́ máa bá tiẹ̀ lọ kí máa bá tèmi lọ gẹ́yìn ló sì máa bá tiyín lọ ní jẹ́ẹ́jẹ́ tẹ́ ẹ ti refuse tẹ́ ẹ ti ń sọ méjì lọ́rọ̀ pé ẹ kémi ọlọ wá 1 million naira wá ná ẹ̀yin fèmí 7 days ìgbà kàwé at the end of the day bó 7 days bí ò 7 days ọ̀dọ̀ ìjọba náà gbogbo owó sì padà kóra wa lọ ibẹ̀ láti padà lọ rò àfi tá a bá fẹ́ rúfin lókù ṣùgbọ́n tá a bá ti ní fẹ́ rúfin tó bá yẹ pé lójú ọ̀nà bí òfin ṣe làkalẹ̀ náà la fẹ́ tẹ̀lé ọ̀dọ̀ ìjọba náà ni everybody wá ti máa padà jọ lọ rò àtẹ̀mí o àti gàrántọ̀ onídùúró àtẹ̀yìn o tẹ́jẹ́ dílà o tẹ́ bá gbé owó kọ́wọ́ kan tí ò yẹ kẹ́ gbé tó bá lòdì sófin ọ̀dọ̀ ìjọba everybody wá ti máa padà lọ rò because mo lówó lọ́wọ́ yín kí pé bóyá mo wá sọ yín mo wá jí mọ́tò gbé mo ní owó lọ́wọ́ yín ó dẹ̀ gbé mọ́tò yín wá lánàá pé kẹ́ ẹ kó owó mi fún mi kí mo bá tèmi lọ láyọ̀ àtàlàfíà mo gbé mọ́tò yẹn wá lánàá pé kẹ́ ẹ kó mi fún mi kí mo bá tèmi lọ láyọ̀ àtàlàfíà ẹ kówó fún mi ẹ ọ̀rọ̀ mi ilẹ̀ tún sọ pé ẹ ìgbà kàwé kan eléyìí tẹ́ tiẹ̀ wá sọ tí mo rí dìmú bẹ́ẹ̀ tí mo fi ń rí i pé ó dàbí àbá yìí ò fẹ́ kó mi padà fún mi ó ní pé àdéhùn kan bẹ tí ẹ̀yin oní ló ń kà máa ń ṣe wípé ẹni tó bá ti default owó ti tẹ́lẹ̀ tó ti san ẹlẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ ní kó fún mọ́ kò sí ní tó jọ bẹ́ẹ̀ o kò sí ní tó jọ bẹ́ẹ̀ o kò sí ní tó jọ bẹ́ẹ̀ o èmi ò gbowó mi o tàbí and time is even running against me already mo ní àná ló yẹ kí n ti kúrò Ìbàdàn ọkọ̀ alẹ́ ló yẹ kí n bá dé Rivers State ọkọ̀ alẹ́ ló yẹ kí n bá dé Rivers State àárọ̀ yìí mọ́jú báyìí Rivers State ló yẹ kí n wà ọkọ̀ alẹ́ ló yẹ kí n bá dé Rivers State ok ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ dá mi dúró àbí ẹ̀yin lẹ́sẹ̀ dá mi dúró iṣẹ́ tí mo gbà ń bẹ̀ ẹṣẹ́ ẹmọ iye mọ́ǹtì tó tẹ́ẹ̀kì àwọn tó bá mi wá kí wọ́n tó bá mi ríṣẹ́ yẹn ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ dá mi dúró àbí kò lè ṣẹlẹ̀ o because ọjọ́ méje tẹ́lẹ̀ ń fún mi yẹn there is no how there is no way tí ọjọ́ méje fi lè pé bá mi nínú Ìbàdàn àti máa fa àti òní ìgangan lèmi ń kú Ìbàdàn bẹ́ẹ̀ tẹ́lódù bẹ́ẹ̀ fà lóyin nígbà tẹ́ ti wá sọ wípé ẹ lè kó owó mi fún mi
pé kí n lọ mọ́ wá 1 million naira láìmọ́bọ̀ kan láti ṣe pé mo kó pamọ́ ibì kan tí mo fẹ́ lọ kó ń bẹ̀ àbí bá mo sì kó rí igi tí mo fẹ́ lọ ká ní ibi tí n bá kó 1 million naira fẹ́ ní kí tẹ́ ti ní kí n lọ mọ́ wá láàrin ọjọ́ méje ẹ ṣàlàyé nígbà tí mo bá gbé mọ́tò yín kúrò ní Ìbàdàn tí mo ya gbalagbà láǹtẹ̀ mi ẹ ṣàlàyé nígbà bá gbé mọ́tò yín kúrò ní Ìbàdàn tí mo ya gbalagbà láǹtẹ̀ mi ìkan tó kẹ́dùn mi jù ń bẹ̀ ni pé àwọn tí ojú wọn ò tọ́rọ̀ àwọn tí ò sí nínú fíìmù yẹn tí mo mọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ láti ilẹ̀ pálapàla ni wọ́n mọ̀ sọ online ẹni tí ò bá dẹ̀ mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan kó mọ̀ dá sí ẹni tí ò bá mọ bọ́rọ̀ ṣe jẹ́ kó mọ̀ dá sí because èmi ń kúrò ní Ìbàdàn lónìí kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí mo ń kúrò ní Ìbàdàn I am living Ọ̀yọ́ state today mo ń kúrò nínú Ìbàdàn lónìí gbogbo ọlọ́jọ́ méje eléyìí tẹ́ ẹsẹ̀ ń sọ pé kí n lọ mọ́ fi 1 million naira kan wá yẹn lórí ọwọ́ tara tí ń lẹ gbà sọ yẹn lórí ọwọ́ tara tí ń lẹ gbà sọ yẹn tó bá wù yín ẹ bá ti mú gàrántọ̀ bá wù yín ẹ tó bá wù yín ọ̀sẹ̀ tó bá wù yín ẹ fi gún ìyẹn ò kàn mí tọmọ yín bá tẹ gàrántọ̀ ọ̀sẹ̀ tó bá wù yín ẹ fi gún torí gbogbo eléyìí tẹ́ ń lé fùrù kọ̀kọ̀ lánàá pé ìgbà kàwó kan nǹkan ìgbà lódògóje èrò ni ò wájà ọ̀rọ̀ tèmi kọ́lẹ̀ ń sọ yẹn èyí tó kàn èmi tó sì lè wọ̀ mí létí ó ní pé mo ti gbé mọ́tò yín wá mo na kíì sí yín mo sì na ìwé yín sí yín pé ẹ fún mi ní mọ́tò ẹ fún mi ní owó tèmi san sílẹ̀ tẹ́lẹ̀ ẹ fún mi ní owó tèmi tí mo san sílẹ̀ tẹ́lẹ̀ kí ẹ gbé mọ́tò fún mi láti gbé mo san deposit so ẹ fún mi ní owó mi tí mo san sílẹ̀ tẹ́lẹ̀ kí oníkálukú ó máa bá tiẹ̀ lọ ìyẹn lèmi sọ lánàá tẹ́ ní kí n mórí wá kí n fọrùn lẹ̀ tẹ́ ń lé fùrù kọ̀kọ̀ ẹni abárí làbá wíjọ́ o ẹni abárí làbá wíjọ́ o ẹni abárí làbá wíjọ́ o mo ń sọ fún yín sìn I am running against time is running against me nínú ibi tí mo wà yìí time is running against me ní inú Ìbàdàn bí báyìí mo ní láti kúrò ní Ìbàdàn I need to leave Ọ̀yọ́ state lónìí àti máa fa àná ló yẹ kí n ti kúrò àná ló yẹ kí n ti kú Ọlọ́run ni ò jẹ́ n tí lọ ra tíkẹ́ẹ̀tì kìíní àwọn bíi travelling bus Ọlọ́run ni ò jẹ́ kí n tí lọ ra alẹ́ lánàá ká ní mo bá ti lọ alẹ́ lánàá ni kò bá waste ni ṣùgbọ́n ní báyìí sì tó ti di wípé ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà rí I will be left with no other choice than to gbé ọkọ yín kúrò nínú Ìbàdàn I will be left with no other choice than to gbé ọkọ yín kúrò nínú Ìbàdàn àmúdẹ̀ ń ṣe fídíò yìí kó wà for the records just for the records and for the purpose of pé èmi àti ìjọ ní business transaction nígbà tọ́rọ̀ dẹ̀ rí bó ṣe máa rí mo gbé ọkọ yín wá fún yín wípé kẹ́ dá owó mi padà fún mi ẹlẹ́rìí fíìsì láti dá owó mi padà fún mi so máa gbé ọkọ̀ kúrò nínú Ìbàdàn lónìí I am leaving Ọ̀yọ́ state today with this car kò lẹ́sìn ẹ̀kẹ́ tó máa ṣẹlẹ̀ mo ń gbọ́kọ̀ ìkúrò nínú Ìbàdàn lẹ́ni tí ó lẹ́sìn ẹ̀kẹ́ tó máa tẹ̀yìn ẹ̀yọ bọ̀ mo ní láti ṣe fídíò yìí kí àwọn alára wa kí gbogbo àwọn tí ó ti bá gbọ́n pa ọ̀rọ̀ láti ilẹ̀ kí wọ́n lè mọ̀ wípé kò kí ń ṣẹ̀bi mi o kí wọ́n lè mọ̀ pé kì í ṣẹ̀bi mi o ńgbà tí n bá gbé mọ́tò ìwá sọ́dọ̀ yín lánàá mo ṣe fídíò mo post ẹ̀ pé mo ń dá mọ́tò yìí padà lónìí gbogbo ayé ló dẹ̀ gbọ́ ṣùgbọ́n nígbà tó wọ́n ti rí bó ṣe rí ń sìn tí ẹ ti refuse láti gba mọ́tò yìí lọ́wọ́ mi kẹ́ẹ̀dẹ̀ dá owó mi padà fún mi tó yẹ pé nǹkan mi lẹ̀ ń sọ lọ́rọ̀ gbogbo tẹ́ẹ̀dẹ̀ ń sọ yẹn kò bá èmi lára mu ọ̀rọ̀ tèmi kọ́ lẹ̀ ń sọ. bàbá dílà ẹni tó bá mọ̀ wọn kó lọ pè wọ́n níbi tí wọ́n ti gbọ́ màá gbé mọ́tò yín kúrò nínú Ìbàdàn because time is running against me already mo ní láti kúrò ní Ìbàdàn màá gbé mọ́tò yín kúrò nínú Ìbàdàn time is running against me already mo ní láti kúrò ní Ìbàdàn because ìgbà tí mo dé lánàá mo tún try láti put call through you mo tún try láti pè yín ìwé kémi àti ilẹ̀ láǹfààní àti sọ̀rọ̀ kí n tún bá yín sọ eléyìí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ for the last time ẹ gbé kọ́ mi yẹn ni pé owó tẹ́ fẹ́ gbà yẹn òun ló ti ràn mọ́ yín lójú àbí owó tẹ́ fẹ́ gbà yẹn ló ti wà lórí yín gbogbo nǹkan yòókù ò kàn yín mọ́ iṣẹ́ tèmi tèmi fẹ́ lọ gbà níbi tí mò ń lọ ìtẹ̀síwájú láìfù tèmi kò kàn yín mọ́ àbí tó bá yẹ pé yẹn ni á jẹ́ pé mi àti ti jọ tẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà nìyẹn ìkòkò dẹ̀ ní gbomi kó gbẹ̀yìn kó tún gba sọ̀sọ̀ èyí tèmi ò wí mo ti wí yìí kó wà for the records kí gbogbo relevant authorities ó dẹ̀ mọ́ gbọ́ because ìdéwájú ìdẹjọ́ tó bá ti dẹ́yìn aṣọ ní í dà o ire o.